ẹ̀yin tèmi kí n kágà nìyí o àti bàbá rẹ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹ wò ó, mo fẹ́ kọ orin kan báyìí fún wọn o, fún bàbá Ìjẹ̀ṣà. Wọ́n ní pé kì í burú kó màmá kẹ́nìkan mẹ́ni o, ènìyàn tó kù la ò mọ̀ láyé o. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó dẹni ọba ń pọ́nlé láyé o, ó ṣe bí eré ó padà dọkọ Luminee. Àwọn tó wá ń kórìíra rẹ̀ wọ́n wá bá a yọ ilé ayé lẹ́rìí yẹn, àkúnlẹ̀yàn ní tẹ̀dá, àkúnlẹ̀yàn làdáyébá. Ohunkóhun tẹ́nìyàn bá ti yàn látòde ọ̀run kò ṣeé yí padà, èèwọ̀ òrìṣà o. Bẹ́ẹ̀ ni o ẹ̀yin tèmi, wọ́n ní ohunkóhun tí ẹ̀dá bá ti yàn láti òde ọ̀run kò kúkú ṣeé yí padà o. Bàbá Ìjẹ̀ṣà lẹ́ ń wò yìí o, òun lẹ́ ń wò lójú fọ́nrán yìí tó di ẹni tí kábíyèsí wa Onírìṣà tó ń pọ́nlé, tó ń fún ní ẹ̀bùn rẹpẹtẹ, tó tún di ẹni tó jẹ́ wípé àwọn ènìyàn pàtàkì wọ́n tún pọ́nlé lè ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń bayọ̀ tí wọ́n ń bajọ́ lè ní o. Agbé ti àwọn ẹlẹ́gàn sẹ́gbẹ̀ẹ́, àwọn èèyàn tó pọ́nlé lè ní àwọn ló pọ̀ jù. Inú wa dùn sí o, bàbá Ìjẹ̀ṣà àti sí Luminee àti ọmọ tuntun King Kaga, ẹ kú oríire o. Ẹ̀yin tèmi, orúkọ tèmi kò yí padà o. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì, aya ọmọ Èkìtì lórúkọ tèmi o. Èmi Èjìrẹ́ Òyìnlá kí ọba ọmọ tá ṣe bí èmi lèjìrẹ́ akúkú múra. Ìgbéraga yìí kọ́ àṣẹ Olódùmarè ni. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin tèmi lè ní èmi láyà ọmọ aláwẹ̀ kó torí wẹ̀ kọ́ máa kọ̀rọ̀ sọ́jà kó wí kàn nájà kan bomi alura. Èmi lọ́ máa rìn gbọ́rọ́ mọ́ ìyàsílẹ̀ ọ̀nì kankan àfúlé àbárẹ̀ ẹ̀mẹ̀là. Ọmọ eléyìí kò lè àdéwúre. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tèmi, ẹ kúkú mọ̀ wípé iṣẹ́ mi tó ṣe pàtàkì fún mi jù lórí ẹ̀rọ ayélujára ni kí n máa celebrate làwọn olóyìnbó ń pè é, kí n máa bẹ aláyọ̀ kí n bá yọ̀. Òun ni ó ṣe pàtàkì sí mi jù, ẹ̀yin náà mọ̀. Lẹ́ni bàbá Ìjẹ̀ṣà òun lẹ́ ń wò yìí o, àti ọmọ wa lẹ́kìtì sí Luminee, ìyẹn Afọláṣadé Omiyinka ló ń jẹ́ lẹ́ni. Òun lẹ́ ń wò yìí o, ọmọ ọba, ọmọ olóòkè méjì takọtabo, ọmọ Ìjẹ̀ṣà lulẹ̀ oṣù. Bẹ́ẹ̀ ni o bàbá Ìjẹ̀ṣà ọmọ Olúfẹ́ oyè níbi ojúmọ́ ti mọ́ wá, àwọn lẹ́ ń wò yìí lọ́dọ̀ kábíyèsí wa Onírìṣà. Àdìmúlà Ọ̀jájá kejì, ọba kò mọ̀ títọ́ ìjayé rẹ̀. Mo ṣe bàrẹ̀ o bàbá, ẹ kú ọmọ ṣe. Àwọn nìyí o, kábíyèsí ó ní tí a bá fọwọ́ ọ̀tún tá a fi bọ́mọ wí ká fi tòsì ká fi fà á mọ́ra. Ibi tẹ́ ẹ ti mọ bàbá rere nìyẹn o. Lóòótọ́ wọ́n pè wọ́n láti pé kó wá sí ààfin láti wá kí wọn. Ó dẹ̀ mú ẹ̀bùn ọkọ̀ bọ̀rọ̀kìnní ó fi ta bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó rẹ̀ Luminee, ó fi ta wọ́n lọ́rẹ wípé kí wọ́n máa fi gbé ọmọ tuntun tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ jogún fún wọn. Inú wá bí àwọn ènìyàn o. Ẹ jọ̀ọ́, kí nínú bí yín fún? Mi mọ nǹkan tínú bí yín fún o, tó yẹ kẹ́ bá láyọ̀yọ̀ kẹ́ bọ́ lórí ire kí ire tí yín kó lè dé. Bàbá Ìjẹ̀ṣà jẹ́ ẹni tó jẹ́ pé ẹni tí a rò pé kò lè pàgọ́ tó padà wá kọ́lé alárinrin. Ó ní bàbá Ìjẹ̀ṣà o, mo bá dúpẹ́ mo bá yọ̀ o. Ẹ jọ̀wọ́ ẹ má yẹ ká máa rokú síra wa o. Bàbá Ìjẹ̀ṣà ò lè kú o, ire rẹ̀ ayọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Mo sọ fún yín lọ́jọ́ kìíní àná wípé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà àmọ́ ìdí tó fi ṣẹlẹ̀ sí, bóyá torí kí ó lè dé ibi tí ó ń lọ ni. Nítorí ológo láyé máa ń sọ̀kò mọ́, ológo nìdánwò máa ń dé sí o. Ẹ wò ẹ̀yin ọlọ̀tẹ̀, ẹ̀yin abínú ẹni, ẹ̀jẹ̀ lọ dákẹ́ jẹ́jẹ́ kíre tiyín náà kó lè bá tẹ̀yìn lọ́wọ́. Ẹ kúrò nínú ọ̀tẹ̀, ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́là o. Bàbá Ìjẹ̀ṣà àti sí Luminee wọ́n ti gòkè àgbà, wọ́n ti gòkè àgbà o. Wọ́n ti gòkè odò báyìí kí afárá kí ó tó já. Inú àwọn olólùfẹ́ wa á dùn sí o. Wọ́n ní pé bàbá Ìjẹ̀ṣà tí ẹ tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọ́n ní pé ó sọ wípé kábíyèsí pé wọ́n fi oyè àwàdà kóńgẹ̀ Oòduà wọ́n fi dá àwọn lọ́lá. Tí kábíyèsí tó bá fi dá bàbá Ìjẹ̀ṣà lọ́lá kò léèwọ̀. Lóòótọ́ nínú fọ́nrán ìgbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ kábíyèsí yẹn bí a ṣe rí ní tiwa ni wípé
wọ́n fi ṣe àwàdà níbẹ̀ ni kábíyèsí ó fi ẹ̀dùnnú rẹ̀ ó fi hàn fún wọn wọ́n dẹ̀ fi ṣe àwàdà wípé àti ẹ̀ máa fi oyè báyìí a máa fi dá ẹ lọ́lá inú bàbá Ìjẹ̀ṣà dẹ̀ dùn ó dẹ̀ gbà tẹ̀nítẹ̀yẹ inú rẹ̀ dẹ̀ dùn wọ́n ní ó dẹ̀ claim ẹ̀ bẹ́ẹ̀ ni ó claim ẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó ẹ wo ẹ̀yin tèmi gbogbo àwọn tó ti ẹ̀ ń rojọ́ tó ń sọ̀rọ̀ wípé kí ló dé tí bàbá Ìjẹ̀ṣà irọ́ ni ó ń pa kábíyèsí ti ṣe disclaimer wọ́n ti sọ bẹ́ẹ̀ láti pálàsì wípé wọn ò fún wọn lóyè wọn ò ṣe kankan kò tiẹ̀ tú ẹran kan báyìí lára bàbá Ìjẹ̀ṣà ẹ gbọ́ ẹni ṣé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ ẹ jẹ́ kí n sáré mú fọ́nrán kan kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá Ìjẹ̀ṣà sọ lẹ́yìn ọ̀rọ̀ yìí ká tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa. My name is Baba Ijesha, Baba Àwàdà Kàngẹ̀ Oòduà. It is me now. Ṣé bẹ́ẹ̀ ti rí bàbá Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ ti rí wípé kò tiẹ̀ ríro rárá gbogbo nǹkan tó tiẹ̀ ń sọ yìí tó ń sọ káàkiri bọ́n ṣe ń bú bàbá Ìjẹ̀ṣà àwọn tó ń bú bàbá Ìjẹ̀ṣà wọn ọ̀pọ̀ táwọn tó fẹ́ràn bàbá Ìjẹ̀ṣà tó ń bá bàbá Ìjẹ̀ṣà lọ́jọ́ ìní kò tún irun kan báyìí lára bàbá Ìjẹ̀ṣà àti sí Luminee nítorí wọ́n ti mọ̀ wípé kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ wọ́n kàn fi ń para ni Ọlọ́run tó bọ̀ fi ń gbé wọn ga ni tó bá wù yín ẹ̀yin ọlọ̀tẹ̀ kẹ́ ẹ bẹ̀rẹ̀ kẹ́ máa rojọ́ yín lọ èmi ò bá yín wí o bó ṣe yé yín lẹ ṣe sọ yẹn ẹ gbọ́ nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ kábíyèsí mo máa gbé fọ́nrán yẹn sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti rí ẹ tún padà rí lórí ètò wa yìí àtẹ̀yin tẹ́ ẹ tí rí ẹ rí lórí ètò wa yìí ẹ gbọ́ bí bàbá Ìjẹ̀ṣà ṣe ṣe nígbà tó lọ sí ọ̀dọ̀ kábíyèsí àwàdà yìí náà ṣáá ni irú ẹni tó ṣe bẹ́ẹ̀ yẹn wọn ò lè ṣe kán má fún ní oyè wọn ò lè ṣe kán má fún ní oyè aláwàdà gbogbo ilẹ̀ Oòduà o ẹ̀yìn ẹ̀kíní ìgbà tó tún lọ sí ọ̀dọ̀ gbajúgbajà ni Olúọmọ MC Olúọmọ náà ń pè o ìgbà tó tún lọ síbẹ̀ pẹ̀lú ìyàwó wọn ẹ̀rí bí MC Olúọmọ bó ṣe gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa rí lórí fọ́nrán yìí lẹ́ni lẹ́yìn eléyìí ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò ire lójú ọjọ́ rí ire lójú ọwọ́ máa rí o àjèrè ọmọ wa o ọmọ wa ò ní kó sínú ọ̀fìn ayé o èmi ò rí ju bẹ́ẹ̀ yẹn lọ ní tèmi lẹ́ni o mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi rí ráńpẹ́ ni báyìí mo máa gbé fọ́nrán yẹn sí ìhókun ìhànra ọmọ tìdì sí o àdè àjẹkànra o ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrin àríra ààyè gbé síbi rẹ̀ ò mọ́ lọ sèkìtì o. Àwọn onífẹ̀ẹ́ ọ̀yìn ọmọ ìjáde owó rẹ̀ mọ ìyá lónìí ìjà gbogbo àdúrà. Ọmọ gbọ́n yìí ọmọ gbọ́n yìí. Ṣé wàá gbàdúrà kí o tó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan rárá kí o gbọ́dọ̀ kọ̀ọ̀kan dé bí? Kò sí ẹ̀dá láyé mi tí ò kí ń ní ogun kò sí ẹ̀dá láyé mi tí ò kí ń ní lára máa pọ̀ nílé lágbára lọ́wọ́ tó máa kì í ṣe gbogbo àdá ò lè yáyọ̀ ṣe ìṣòwò ẹ̀yìn dànù gbogbo ayé mi ló fún ẹ mo fẹ́ kí ẹ gan ni ṣùgbọ́n mo fi kí ẹ ṣe òun. When Sagati job, Sagati lesson, and bring Antina, where you would look at the pilot and make a better. So you road to lack of ability and be one ability. I don't want to do Ayọ̀ irọ́ o gbogbo ẹ̀ láṣẹ àṣẹ kọ̀ǹdọ́tọ̀ àwa mọ́tò ṣùgbọ́n lẹ́yìn ògo ìfọlọ́run alhamdulilayi adúpẹ́ tó bá wọn kálukú kó máa sọ. Bùkọ́lá Bùkọ́lá ọmọ ìyá Bùkọ́lá mi ò Bùkọ́lá Bùkọ́lá ọmọ ìyá Bùkọ́lá mi ò ibi kan lọ́mọ bá ti rè kájọjọ àlọ́ ọmọ ìyá Bùkọ́lá mi ò
Bùkọ́lá mi o. ọmọ ìyá 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 Bùkọ́lá mi o. àlàlọ́ ọmọ ògbógbó ọmọ mi délé o. àlàlọ́ ọmọ ògbógbó ọmọ mi délé o. àlàlọ́ ọmọ ògbógbó ọmọ mi délé o. àlàlọ́ ọmọ òmàtọ́ ọmọ mi délé o. ọní bí kẹ́ ajó àìjì bí kẹ́ ayọ̀. ọní bí kẹ́ ajó àìjì bí kẹ́ ayọ̀. ọ̀gá ògo ti ya pèsè fọ́ní ti bímọ o. ọní bí kẹ́ ajó àìsí bí kẹ́ ayọ̀. ọní bí kẹ́ ajó àìsí bí kẹ́ ayọ̀. ọ̀gá ògo ti a pèsè fọ́ní ti bímọ o. ọmọ yakurubu tutù o. ọmọ yájò ọmọ níyẹn ọmọ ni. yakurubu tutù o. ọmọ yájò ọmọ níyẹn ni. abíyè ní tèmi o. ọmọ yájò ọmọ níyẹn ni. abíyè lọmọ mi